Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ kú dédé àkókò ìwòwò tẹ̀ tí láǹfààní láti máa wò wá ọdẹ odò bí tí ẹ mọ̀ pé tá a bá rí ohun tó máa ṣe yín láǹfààní tá a bá mú wá kò kúrò kò léèwọ̀ láìpẹ́ ìyá àwọn kan jàrìn nílẹ̀ pàápàá jùlọ lágbolé àwọn amúlùdùn lágbolé àwọn òṣèré nípa ikú olóògbé Taiwo Hassan tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó. Ikú pagbe kò rántí aró o, ikú pàlùkò kò rántí òsùn, ikú pa lékelèké ó yọwọ́ rẹ̀ láwùjọ ẹfun. Ikú ti pògògó ọmọ kú lódò, ikú pẹni ire, ikú ti mẹ́ni ire lọ. Ìbáṣepá ikú nílé ayé, ǹbá sọ pé kú jàre Ògògó tó ṣe bẹ́ẹ̀ tí ò gbélé ayé mọ́. Ìbá ọmọ lọ, bíbọn ní tá a bá rí bí àdógún ọdún o. Wọ́n ní bá a bárajo, bárajo a sì dọ́gbọ̀n oṣù. Ògògó lọ kò mọ̀ dágbà kọ̀ọ̀kan, ó wá di bẹ́ni bá ń jọ ní béèyàn bá ń jọyàn. Ikú ló pagbe tá à ń ṣe dárò aró o, ikú ló pàlùkò tá à ń ṣe dárò òsùn, ikú ló pa lékelèké tí gbogbo wa fi kẹfun. Ó dé bólúgbọ́n olúgbọ́n ti kú o, ó dé bárẹ̀sà rẹ̀ sá rọ̀run, ó ti dé bógò gbọ́ ọmọ kú lódò. Ọmọ erin ló ní bú o, ọmọ erin ló ní bú ẹ̀fọn ló lọ ọ̀dán. Ọmọ pàkan ọmọ làkan làájíjọ àwo ni kò yí ilé. Ságògó ọmọ kú lódò tó ti gbórí ilé wa o, ságògó ọmọ kú lódò àrìngbẹ, ságògó ọmọ kú lódò àrìngbà. Ọmọ àrùkú nìyí o, ọmọ àrùkú rẹ̀ kọ́ òkúta ìgbédọ́jà tí ó tànú ní bàbá yín dá sọ fún tán ń pè léegun. Erin lọ nígbó igbó ti dá o, ẹ̀fọn lọ lọ́ọ̀dàn, ọ̀dán di jòjò. Táíwò ọmọ Hassan ti rọ̀run àrímọ́bọ̀. Ògògó bó o bá dọ́rùn o ṣọ̀run re, bó o délé kó o kílé o, bó o dọ́nà kó o béèrè ọ̀nà. N ò pé o má jọkùn, n ò pé o má jẹ kò ló. Òun bá ń jẹ lájùlé ọ̀run ni o mọ́ bá wọn jẹ. Ó di bẹ́ni bá ń jọ ni, ó di bé èèyàn bá ń jọ èèyàn, ó di gbére. Ògògó ti wọ́ ká ilẹ̀ sùn. Láti bí ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn ìní ìròyìn gbé síta níbi tó ti ṣàfihàn ọ̀kan lára àwọn ọmọ olóògbé Taiwo Hassan Ògògó tó ń ké gbàjarè pé kí gbogbo àwọn ará ayé má dákun dábọ̀ ọ̀nà tí wọ́n bá lè mọ̀ láti lè fi gba ẹ̀mí bàbá òun là nítorí pé ó láàrùn jẹjẹrẹ ilé ìtamọ̀ sí kánsà. Orí ẹ̀ la wà ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́yìn èlérú soge aláàrá jàgbá owó ẹ̀mí ẹ̀ padà bọ̀ sí. Tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ké gbàjarè, tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n banújẹ́ wípé erin ńlá ló lọ nínú igbó yìí o. Ẹ̀pọ̀ padà yẹ ẹlẹ́mìí gbà á, Taiwo Hassan Ògògó kú. Lẹ́yìn ikú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá péjọ wọ́n lọ sílùú Ìlaró láti pé àwọn fẹ́ sin olóògbé yìí. Wọ́n sin níbi ìsìnkú olóògbé Taiwo Hassan Ògògó. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ pé kódà bí èèyàn jorí ahun irú ẹni bẹ́ẹ̀ kò ní lè mú mọ́ra nítorí ipa pàtàkì tí Taiwo Hassan Ògògó tó kó nígbésí ayé àwọn èèyàn. Èyí tó wá ṣe kókó nù ẹ̀ làwọn ọ̀rọ̀ tó ń jẹyọ lẹ́yìn tó Ògògó papòdà tán. Ibẹ̀ lẹ ti máa mọ̀ pé ilé ayé tá a wà yìí ilé ayé asán ni, ilé ayé àfọwọ́bà fílẹ̀ nílé ayé yìí. Taiwo Hassan Ògògó kú tán ńlá arákùnrin kan ilé ìtúnpẹrẹ ní DJ Shiki ńlọ bọ́ta. Bó tilẹ̀ jẹ́ pé a mọ ọ̀gbẹ́ni DJ Shiki yìí sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu ẹ̀ náà kì í ṣọ̀rọ̀ tó mọ́pọlọ wá. Láìpẹ́ yìí ni ló jẹ́ pé ó ṣẹ̀ bọ́ nínú ibi tí wọ́n gbé lọ o Kirikiri. Ó fẹ́ lò bí ọ̀sẹ̀ kan àbí jù bẹ́ẹ̀ lọ ní Kirikiri lórí ọ̀rọ̀ tó gbórí ẹ̀rọ ayélujára sọ nípa ọmọ ààrẹ Bọ́lá Tinubu. Ó tún ti bọ́ síta báyìí lórí ikú Ògògó kó máa tẹnu DJ Shiki jáde wípé àkútúkú ẹ̀ lọ́nà ọ̀run. Wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ lágbolé àwọn òṣèré ní irú eléyìí. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń fẹnu gbàálẹ̀ nígbà tí wọ́n gbé tí wọ́n dájọ́ tí wọ́n ní ọlọ́tì mọ́ Kirikiri ọ̀rọ̀ rẹ o. DJ Shiki ó bọ́ta lórí ikú Ògògó, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé àkútúkú ẹ̀ lọ́nà ọ̀run, àwọn míì yóò tún kú, àwọn nǹkan yóò tún ṣe lẹ́nu DJ Shiki. DJ Shiki wá sọrú èyí
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lù, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wípé ó ṣe máa wá sọrú èyí, bó bá jẹ́ pé bàbá ti àbí bàbá ẹ ló kú náà ó lè máa sọrú èyí sí i. Ògògó tó kù yìí ìbáà jẹ́ pé ó wà nínú mọ̀lẹ́bí yín ni, ṣé o lè máa gbé orí ẹ̀rọ ayélujára kó o máa sọ gbogbo irú àwọn ọ̀rọ̀ jákujàku eléyìí tó ń sọ káàkiri yìí. Ẹni tó kú ní tiẹ̀ gbé lóòótọ́, ṣùgbọ́n ṣá gbogbo alágbọ́dọ̀ máa rántí gbogbo alágbádá kú. Gbogbo wa náà lápadà lọ́bi tó gògó lọ. Ògògó ti ṣe tiẹ̀ nílé ayé, ó ti ṣèwọ̀nba tó lè ṣe. Àwa tó kù tá à ń bẹ láyé iná ní ká múra, nítorí onírúurú àwọn ìwà eléyìí tó ń bẹ lọ́wọ́ wa nígbà tá a bá lọ tọ́kì làwọn èèyàn máa sọ. Ti DJ Chike là ń sọ tá àti ìmẹ́nu kúrò nípa àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá, àwọn ọ̀rọ̀ kùbákùngbé eléyìí tó ń jáde lẹ́nu ẹ̀ sí òkú ọ̀run, wípé àkútúkù ẹ̀ lọ́nà ọ̀run ti lọ nìyẹn, àwọn míì náà wọ́n tún sì kú. Tó bá tiẹ̀ wá tọ́ sẹ́nu DJ Chike tá a wò pé irú ọpọlọ tó wà lórí ìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó ń sọ kì í ṣe ohun tó mọ́pọlọ dání. Dayọ̀ Amusa wọn ti bẹ̀rẹ̀ sí ní tújùkú ọ̀rọ̀ sí i wípé ní àyájọ́ ọjọ́ eléyìí tí Ògògó tó wọ káàlẹ̀ sùn, tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sunkún tí wọ́n ń ké gbà, ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá rí àwọn fọ́nrán eléyìí tó ń jáde níbi ìsìnkú Ògògó Taiwo Hassan á mọ̀ kó dáa kéèyàn ṣe dáadáa láyé, nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà rere tárákùnrin tó wù nígbà tó ń bẹ lókè èèpẹ̀ iná ló sì ń jáde, lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń rí i. Irú ẹni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀ tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀, Yínká Quadri, kí bàbá yìí ó tó bú sẹ́kún bí ìgbà pọ́mọ kékeré ní sunkún, tí bàbá yìí tó ń sunkún kárakára tẹ́ ẹ máa mọ̀ pé léyìí o kì í ṣẹkún sinimá o, kì í ṣẹkún pé mọ̀ áàtì o, ẹkún kan tó bani lọ́kàn jẹ́ jọjọ ni. Nírú àyájọ́ eléyìí gangan làwọn ìṣẹ̀lẹ̀ méjì míì wá ṣẹlẹ̀, eléyìí tó jẹ́ ó pe àkíyèsí àwọn àgbààgbà ní film industry, àwọn àgbààgbà nídìí òṣèré orí ìtàgé àtàwọn tó ń bọ̀ lẹ́yìn. Ó ń pè wá ṣàkíyèsí pé báwo láti ṣe ilé ayé wa sí. Láàárín ọjọ́ ìgangan tí wọ́n ń sin Ògògó ní ìrọ̀lẹ́ lálẹ́ ní Dayọ̀ Amusa ló ti bọ́ síta ló ti ń pe ẹ̀yin tèmi o, fíìmù òun máa jáde lónìí, ẹ lọ wò ó. Ọ̀wọ̀ wo la fẹ́ fúnra wa tó fẹ́ ju eléyìí lọ? Ẹni tó ti kú lóòótọ́, ṣùgbọ́n nípa ohun tó lè jẹ́ pé a bọ̀wọ̀ fúnra wa náà ni wípé lákòókò yẹn tó bá mú ṣe pẹ̀lú àjọyọ̀ nígbà tó jẹ́ pé à ń banújẹ́ lọ́wọ́ ni á láti gbé ìtìná. Dayọ̀ Amusa wá bọ́ta pé àwọn sinimá òun lè bọ́ta, ó lè máa lọ wò ó, òun máa dọ́ọ̀pù ẹ̀ báyìí o. Àwọn èèyàn wá gbá fi yá lórí ẹ̀rọ ayélujára pé ṣerú àkókò yìí ló yẹ kó máa sọ pé òun gbé sinimá kan jáde, ṣerú àkókò yìí ló máa sọ pé o fẹ́ dọ́ọ̀pù sinimá kan káwọn èèyàn lọ máa wò ó. Ṣé ẹni tó kú yìí ṣé bẹ́ẹ̀ ni ò ṣe oore kan fún ẹ rí nídìí iṣẹ́ tẹ́jọ́ ń ṣe? Ṣé bẹ́ẹ̀ ni ò jẹ́ ọ̀gá sí ẹ nídìí iṣẹ́ tẹ́jọ́ ń ṣe? Ṣé bẹ́ẹ̀ ni ò ṣe pé o ní àpọ́nlé kan ilé tó le fún un? Ó dọwọ́ àwọn òṣèré orí ìtàgé, ó dọwọ́ àwọn ní sinimá, nítorí pé bá a bá bẹ̀tù orí ayáwó, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe làwọn èèyàn fi ń tọ́ka ẹ̀ sí wa. Lọ́dún yìí lásán àti mọ àwọn tó ti jẹ́ pé wọ́n ti papòdà ní the entertainment industry. Kò tí ì ju bí oṣù bóyá ló sì tóṣù kan tí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ọmọbìnrin yìí tó jáde láyé. Ṣé lákòókò tá à ń kédàárò Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ṣé èèyàn kan lè sọ pé Ògògó máa kú nírú àsìkò yìí? Àwọn ń kédàárò Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà eléyìí tó kú, Ògògó náà fò ṣọ́lẹ̀ ó tún kú. Eléyìí yóò wá jẹ́ ìròrí fún wa wípé báwo là á ṣe gbélé ayé. Eléyìí gbọ́dọ̀ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa pé àfọwọ́bà fílẹ̀ nílé ayé yìí. Ihun tó bá ṣe fún èèyàn ìwọ náà máa gbà. Apèpò lẹ́yìn àgbà ni ọmọlẹ́yìn àṣerú ẹ̀ fún. Lọ́wọ́ pé kò kàn mí, ihun tí ò kàn èèyàn ń padà bọ̀ wá kàn ẹ́. Eléyìí tó dájú tí ò sẹ́nì kọ́kọ́ tó lè yẹ̀ wò ni pé gbogbo apáta la máa kú. Tí ìbá ṣe bẹ́ẹ̀ ni bàbá tiẹ̀ ń kọ́. Àkókò tí kálukú wa máa lọ láàmọ̀, àkókò tá a kọ sílẹ̀ pé gbogbo wa máa kú ńlá mọ̀. Irú Dayọ̀ Amusa tó wá bọ́ta tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ síná lọ́jọ́ tá ó sì ń sìn èèyàn gangan lọ́wọ́. Àwọn kan wá ní ṣé kó má ṣòwò tí ẹ ní, ṣé àwọn tó lọ síbi tó ti lọ sìnkú ṣé àwọn ló fẹ́ fún lówó oúnjẹ ni?
nínú sinimá tó ń sọ eléyìí tó sọ pé òun fẹ́ fi síta yìí ó dájú bíi 3 àbí 4 máa wà nínú àwọn tó wà níbi tó ti ń sìnkú yẹn tó wà nínú ẹ̀ àbó láwọn ẹlòmíì ni bóyá wá jẹ́ pé àwọn tó wà ní ìlú òyìnbó ló kó sínú ẹ̀ o àwọn tó wà níbi tó ti lọ sìnkú Ògògó ó máa wà nínú àwọn tó lò fún fíìmù eléyìí tó sọ pé òun fẹ́ gbé jáde lálẹ́ yẹn lọ́jọ́ tó wá ń sin ẹni yẹn tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì ń kédàárò lọ́wọ́ tí wọ́n sì ń banújẹ́ wọ́n wá rí bí nǹkan ayọ̀ wípé lásìkò yẹn àwọn èèyàn dájú kọ entertainment àwọn èèyàn dájú kọ àwọn tó ń ṣe fíìmù ó wá fẹ́ fìyàn fẹ́ fi ṣe traffic káwọn èèyàn lè máa wá wo sinimá ẹ rárá a gbọ́dọ̀ máa ní làákàyè ká máa fi wo ìlànà tá à ń gbé nǹkan gbà nítorí pé gbogbo nǹkan pátá láyé yìí ló jẹ́ pé ó ní ọ̀nà tó gbà kan ẹnìkan ọkọ̀ wa àwọn eléyìí tó ń sọ pé kí ó wá wò ìyàwó náà ló ń kédàárò nítorí pé kó tó máa ṣe sinimá kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mọ ta ni Dayọ̀ Amusa ta ni kinní kan àwọn èèyàn ti nífẹ̀ẹ́ sírú àwọn bàbá tó jáde láyé tá à ń pè lógògó yìí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti mú wọn nífẹ̀ẹ́ sí wọn wọ́n ti gé ní àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti máa wo fíìmù àwa lè gbé lórí ìgbéléwọ̀n irú eléyìí káwa náà sọ pé irú àwọn ọ̀gá wa tí wọ́n ti ṣerú èyí irú àwọn aṣíwájú wa o irú àwọn ẹ̀gbọ́n wa o tí wọ́n ti ṣerú èyí síwájú o ẹ jẹ́ ká fún wọn lọ́wọ́ wọn nítorí pé àwa náà ń padà bọ̀ wá lọ níjọ́ tó bá kàn wá kí làwọn èèyàn máa sọ nípa wa àwọn èèyàn tí wọ́n wá ń bẹnu àtẹ́lù gbé kí ló kan àwọn èèyàn kan bẹ̀ tí wọ́n sọ pé kó má rìlíìsì fíìmù ẹ̀ síta kó má fi sórí YouTube káwọn èèyàn má lọ wò kí ló kàn wọ́n ṣé kó má ṣe bísínẹ̀sì tiẹ̀ ni ṣé àwọn ọlọ́fẹ́ jẹ́ kó jẹ gbèsè ni Ọlọ́run mọ nǹkan tó ń ṣe Ọlọ́run mọ bó ṣe ń to gbogbo ẹ̀ tó bá yẹ pé Ọlọ́run ò fẹ́ jẹ́ kó jẹ́ àkókò kan náà ni Ọlọ́run á ti jẹ́ kó fi sinimá ẹ̀ síta àbí fíìmù ẹ̀ tó fẹ́ fi sórí kinní wàá ti fi síbi táwọn èèyàn ti máa wò ṣáájú kó Ògògó tó kú ó lè jẹ́ ọ̀sẹ̀ méjì lẹ́yìn tó Ògògó bá kú lọ́lọ́ máa sọ pé kó plan ẹ̀ sí tó lè máa wọ́ọ̀kì ó ṣe jẹ́rú ọjọ́ tó Ògògó tó wá sí Ògògó ìyẹn gbọ́ tó làákàyè fún wa láti ronú wípé gbogbo nǹkan kọ́ láàmà á máa sọ pé báyìí ni wọ́n ṣe ṣe o ọ̀nà tẹ́mi fẹ́ gbà ṣe tèmi yàtọ̀ kò sẹ́ni tó lè bá mi wí o gbogbo ẹni tó bá ti ń bẹ láyé tí ò bá ti ronú lórí pé ẹ jẹ́ kí n gbá tẹlòmíì mọ́ tèmi ẹ jẹ́ kí n gbá tẹlòmíì mọ́ tèmi bí n bá ṣe ronú nìkan bẹ́ẹ̀ ni kó ṣe wà irú èèyàn bẹ́ẹ̀ kì í pẹ́ ti DJ Chike sọ tiẹ̀ ká gbà pé onísọkúsọ ọmọ sọ̀tí kó pópó bàyẹ́ ìnìyẹn tiẹ̀ láàrin oṣù méjì síra wọn ó sì lọ kirikiri tí ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu rú yẹn kì í ṣe ń tá a lè pọ́nlé kì í ṣe ń tá a lè gbàgbọ́ á ti rí i pé eléyìí o ẹni tó yẹ kí wọ́n mú lọ sí ibi tí wọ́n ti ń wo àwọn tó ní alágọ̀nà irú ẹ̀ lélẹ́yìí nítorí mi ìmọ̀ téèyàn lè jẹyó tó máa ṣe kúnú gbẹndu sọ́lọ́dẹ tó máa torí pé o wà lórí ẹ̀rọ ayélujára èèyàn kú lẹ́ni tó jẹ́ pé pẹ̀lú bó ṣe kú yẹn a ti gbàgbọ́ pé a lè ríru ẹni bẹ́ẹ̀ mọ́ a lè rí mọ́ ẹlòmíì lè jọ ẹlòmíì lè mèrè ṣe jù lọ ẹlòmíì lè ní station tó jọ ṣùgbọ́n kì í ṣe Táíwò Hassan Ògògó la máa pè mọ́ kódà kó jẹ́ ọmọ ẹ̀ ọkùnrin ni kó fi station jọ kó fi sọ̀rọ̀ jọ kó fi gbogbo ẹ̀ á fi junior sí lẹ́yìn ni ìpàdánù ẹni tó súnmọ́ ni a ní láti mọ̀ pé ọgbẹ́ ọkàn ńlá ni àwọn ẹlòmíì gan tí wọn ò rí Ògògó rí inú ìbànújẹ́ ọkàn tí wọ́n wà lórí pé Ògògó kú ó kọjá bẹ́ẹ̀ ká wá sọ àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ àwọn tí wọ́n ti jọ jókòó lórí set àwọn tí wọ́n ti jọ ṣiṣẹ́ àwọn tí wọ́n ti lọ síbi ayẹyẹ tó ṣe àwọn tó ti jọ jókòó tọ́ bọ oúnjẹ kan náà àwọn tó ti mú omi kù tó ti mú àwọn tí wọ́n ti jọ súnmọ́ra wọn báwo ló ṣe fẹ́ rí lára rú àwọn yẹn ó wá ṣe bí pé kò kàn ẹ́ ó wá kò gbé fóònù dání nígbà yìí sì ti dáyé fóònù lórí ọ̀rọ̀ kú Ògògó ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló so mọ́ eléyìí tó jẹ́ pé lẹ́yìn tó sín tán la tó ṣe lè máa mọ̀ pé báyìí làwọn èèyàn rí báyìí làwọn ẹ̀dá rí nígbà tó ń bẹ lábọ́ bá jẹ́ pọ́jọ́ àbí ló ṣe ni gbogbo ilẹ̀ máa gbé fọ́tò happy birthday happy birthday àwọn tá a wá rò pé wọ́n lè nífẹ̀ẹ́ ni dọ́kọ̀dọ́kọ̀ irú wọn ò wá nífẹ̀ẹ́ ni ọ̀nà wo la fẹ́ gbà wá ṣerú eléyìí tá a fi máa mọ̀ pé no ìgbésẹ̀ tá a gbé yìí ó tó lọ́tọ̀ nígbà tí àwọn èèyàn tí wọ́n ń bú Dayọ̀ Amusa wípé ó ṣe jẹ́rú táìmù yẹn ló lọ fi fíìmù ẹ̀ sí kí ni ká sọ nípa ti Fúnkẹ́ Akíndélé
kí ni ká sọ nípa ti Fúnkẹ́ Akíndélé tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tí ò tiẹ̀ sí máa ṣe sinimá ni wọ́n ń wò lọ́kàn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé àwọn rí bí role model tí wọ́n ń rò gẹ́gẹ́ bí ẹni tí àwọn rí pé eléyìí o pẹ̀lú gbogbo ọ̀nà àwọn fẹ́ dàbí ẹ̀ nítorí ipa nítorí ìgbìyànjú eléyìí tó ti ṣe sórí ìlànà iṣẹ́ eléyìí tó tọ́ tó bá ń pè èèyàn lákíkanjú pé eléyìí ó lákíkanjú dáadáa ó nígboyà ó fọkàn sídìí iṣẹ́ tó ń ṣe kò bọ́dà nípa bóyá ìmúra ni o bóyá kí n lò nǹkan ńlá ni o rárá o ó rí ẹ̀kẹ́ tó lè rí pé ẹ gbélé ńlá kan síta nípa ilé Fúnkẹ́ Akíndélé ni o ó ti kọ́lé kan síbì kan rárá o ó rí ẹ̀kẹ́ tó rí mọ́tò bọ̀gìnì kan kí ọ́tọ̀ máa ya fọ́tò ẹ̀ káàkiri mọ́tò ńlá ilé tó gbé aṣọ tó wọ̀ yẹn 100 million náà tà á ó jẹ́ni tó jẹ́ pé ó gbé ọkàn ẹ̀ sídìí iṣẹ́ ẹ̀ pé káṣà ṣe láṣẹlà nítorí pé àwọn ìjìyà àtàwọn ìgbìyànjú eléyìí táwọn aṣíwájú kan ti ṣe sẹ́yìn tí wọn ò tí ì jèrè ẹ̀ àtàwọn ìgbìyànjú òun pàápàá tóun náà rí i pé òun gbọ́dọ̀ jèrè nídìí iṣẹ́ yẹn tó wá fi ọkàn ẹ̀ sí irú ẹni táwọn èèyàn wá ń pọ́nlé tó bẹ́ẹ̀ gẹ́ pẹ̀lú iṣẹ́ tó ń ṣe pẹ̀lú ìgbìyànjú tó ń gbà tó wá jẹ́ pé ẹni tá a rò wípé kó kíni lẹ́yìn tó jẹ́ ẹ̀gún ló lọ fi sọ́wọ́ nínú àwọn tá a nígbàgbọ́ wípé wọ́n lè máa ṣàtìlẹ́yìn fún ìtẹ̀síwájú eré orí ìtàgé ìtẹ̀síwájú sinimá iná ní Fúnkẹ́ Akíndélé wà nínú àwọn tó dẹ̀ jẹ́ aṣíwájú wọn tí gbogbo wọn tá a mọ̀ pé gbogbo wọn wò lọ níwájú òun náà ni Alhaji Taiwo Hassan Ogogo èèyàn lè bísí ó lè ní nǹkan míì tó ń ṣe arábìnrin kan gbé fọ́nrán kan síta lákòókò tí Ogogo kú a máa ń pe arábìnrin ní Rónkẹ́ Òṣòdì Òkè Rónkẹ́ Òṣòdì Òkè ò sí ní Nàìjíríà gẹ́gẹ́ bí ohun tó sọ nínú fọ́nrán tó fi síta wípé òun gbọ́rọ̀ nípa àìsàn eléyìí tí wọ́n pé ó ń ṣe Alhaji Ogogo òun gbọ́ nípa wípé Alhaji Ogogo kú ó ṣe fọ́nrán obìnrin yìí ń wa ẹkún mu fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú yẹn Rónkẹ́ Òṣòdì Òkè ó ń wa ẹkún mu báyìí nínú fídíò yẹn fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú ni eléyìí jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìtara wípé èèyàn pàdánù ẹni tó súnmọ́ ni èèyàn pàdánù èèyàn kan tó ṣe pàtàkì nínú ayé ẹni tó bá decide pé òun ò ṣe fídíò kankan tó bá decide pé òun ò kẹ́dùn kò sẹ́ni tó fẹ́ mú sí nítorí pé kò sí nítòsí tó bá wà nítòsí tó bá decide pé òun ò lọ kò sẹ́ni tó mú sí ẹlẹ́ni ẹ bísí ẹlẹ́ni ẹ ní ìlọ gbà tó fẹ́ sí wọn ni nítorí àwọn nǹkan báyìí ló ṣẹlẹ̀ àwọn nǹkan báyìí ló ṣẹlẹ̀ á ń láti mọ̀ pé gbogbo wa náà ló máa kàn nígbà kan nínú àwọn tó ń ṣeré orí ìtàgé nínú àwọn tó ń ṣe sinimá kò sẹ́ni tó lè kóyàn Murphy Àfọlábí kò sẹ́ni tó lè kóyàn Ẹ̀kéré ọ̀pọ̀lọpọ̀ onírúurú sinimá èyí bá jẹ́ eléyìí tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú akọ́nilẹ́kọ̀ọ́ ni o ká má jalè ni o bó jẹ́ sinimá abúlé ni o Murphy Àfọlábí wà nínú ọ̀kan gbòógì tó yẹ pé ràwọ̀ ẹ̀ ń tọ̀ nígbà náà Murphy Àfọlábí ọ̀hún dà báyìí òun náà ti lọ àfi àwọn tó ti kú àfi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni kí gbogbo ọkọ lè máa ní lọ́kàn wípé àwa náà máa lọ ó wá tọ́ sí Fúnkẹ́ Akíndélé ọjọ́ tí ó ń sin Ògògó ó bọ́ sọ́jọ́ birthday ẹnìkan kò bínú sí nítorí pé birthday ti ṣáájú ikú àbí bẹ́ẹ̀ kọ́ birthday bó ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn birthday bó ṣe máa ń wà nìyẹn ṣùgbọ́n ọ̀wọ̀ ni tá à ń tẹnu mọ́ níbí nígbà tó tún mọ̀ pé ó wá lọ bọ́ sí ọjọ́ tí ó fẹ́ sin Ògògó ló wá bọ́ sọ́jọ́ birthday mi o kì í ṣe birthday clock kì í ṣe pé ó fẹ́ ṣe 50 years 60 years 70 years tó fẹ́ ṣe party rẹpẹtẹ ṣé bí kò kọ post káwọn èèyàn kọ kí wa tó bá post lọ́jọ́ yẹn kò dín kọ́kọ́ kù nínú tọ́lọ́hún ṣe lóore fún Fúnkẹ́ Akíndélé tí Fúnkẹ́ Akíndélé ò bá post picture ẹ̀ wípé òun ṣe ọjọ́ ìbílẹ̀ ní o kò dín kọ́kọ́ kù nínú àwọn oore tọ́lọ́hún bá ṣe ìyẹn ò ní kí àwọn tẹ́ ẹjọ súnmọ́ra ìyẹn ò ní káwọn tó mọ̀ wípé ọjọ́ yẹn lọ́jọ́ ìbí yẹn ò ní pé kí wọ́n má kí Fúnkẹ́ Akíndélé ọjọ́ ìbí ẹ̀ rèé kódà àwọn míì tí wọ́n súnmọ́ ẹ wọ́n á tún gbé pàrọ̀ àbí kílẹ̀ ń pè wọ́n lè tún ṣe é wọ́n lè fún ẹlẹ́bùn ńlá láì sọ pé o gbé e síta ìyẹn ò ní káwọn èèyàn máa wọnú ibi tẹ́ ẹ fẹ́ gbé e sí yẹn láti má kí yín pé happy birthday ṣùgbọ́n ìwà á gbé e síta fúnra rẹ ni pé èní lọ́jọ́ ìbí mi o mò ń ṣọjọ́ ìbí ni o nígbà táwọn kan
tí wọ́n ń kèdárò ikú ẹni tó jẹ́ pé ẹjọ́ jẹ́ òṣìṣẹ́ kan náà tí wọ́n ń banújẹ́. Ọ̀tọ̀ ni pé kéèyàn sọ pé mo jáde síta mo banújẹ́ nípa ilé, ọ̀tọ̀ ni pé kéèyàn tiẹ̀ gbẹ́nu ẹ̀ dákẹ́ kó má tiẹ̀ ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀. Àwọn míì náà ní nǹkan tó fẹ́ ṣe tí wọ́n fagilé. Ṣé bẹ́ẹ̀ ni ká sọ pé Ògògó wà dá sí? Ṣé bẹ́ẹ̀ l'Ògògó ò dá sí Dayọ̀ Amusa tó lóun fẹ́ gbé sinimá jáde lọ́jọ́ tí wọ́n ń ṣe Ògògó? Ṣé bẹ́ẹ̀ l'Ògògó ò dá sí Fúnkẹ́ Akíndélé tó pé ọjọ́ tí wọ́n ń ṣe Ògògó lòun ṣọjọ́ bí lòun gbé síta happy birthday tòun òun ṣayẹyẹ ọjọ́ bí o? Ṣé bẹ́ẹ̀ wá ló jẹ́ pé kòkòkò á sí nǹkan kan tó jẹ́ oore tárákùnrin Aláàjì Táíwò Hassan tó ṣe àbítẹ́ jàǹfààní ẹ̀rí? Ẹni téèyàn ò mọ̀ rí gan á kú, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó máa gbé síta. Mo láwọn èmi nínú àwọn tó jẹ́ ìlànà òfin tèmi ni pé ẹni tí n bá ti lè kí fún nǹkan tó bá ń ṣayẹyẹ mi ní kí fún nǹkan aburú. Níjọ́ tó bá súnmọ́ mi tó mọ̀ mí pé òun ṣe nǹkan tó dáa tí mi bá ti lè farahàn ńbẹ̀ àbí mo kí ẹ fún nǹkan oríire mi ní kí ẹ fún nǹkan aburú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ máa rí ó bẹ̀rẹ̀ sí ní gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ó bẹ̀rẹ̀ ó ṣe sinimá ẹ̀ bá post ẹ. Ògo ṣe sinimá ó kópa nínú ọ̀pọ̀lọpọ̀ onírúurú eré gbébì kan jáde bí báyìí ló ti ṣe dáadáa ọkẹ́ bẹ̀rẹ̀ sí ní gbóríyìn fún. Ìmí ò fojú kan Ògògó rí face to face báyìí. Ìmí wọn ọjọ́ jókòó rí báyìí ó kàn mọ́ lórí pé òun wò ó ni ó dẹ̀ gbádùn ẹ̀ nígbà tó ń wò yẹn ìgbà tó ń wò ó yẹn kí ló dé tó pọ́n lé ńgbà yẹn tó wá jẹ́ gba kú ẹ̀ ló wá ń pọ́n lé. So ló fi jẹ́ pé àwa tá a bá mọ̀ wípé ìwà eléyìí ìwà àbòsí ni Yorùbá ń pè é tó bá jẹ́ ìwà àbòsí ń bẹ nínú ẹ̀jẹ̀ wa ẹ̀jẹ̀ káwa náà ká jáwọ́ nínú ẹ̀. Ọ̀rọ̀ tí ò ṣe é gbọ́ ni wípé colleagues wa ẹni tá à ń wò wájú gẹ́gẹ́ bí àgbàlagbà tó ti ṣiṣẹ́ takuntakun lójú ọ̀nà tá a tọ̀ yìí tó sì ń sapá ẹ̀ tó gbé e lórí láti má jẹ́ kó jábọ́ kíru ẹni bẹ́ẹ̀ kó wá di pé ó kú káwa máa wá lo ọjọ́ tí wọ́n fẹ́ sin ká máa fi ṣọjọ́ ìdùnnú tiwa kì í ṣe ohun tó bójú mu nítorí pé lọ́nà kọ àbò míì ó máa kan àwa náà. Eléyìí táwọn èèyàn tí wọ́n ń dàgé Fúnkẹ́ Akíndélé tí wọ́n ń dàgé Dayọ̀ Amusa lórí tí Fúnkẹ́ Akíndélé pé òun ṣọjọ́ bí o tí yẹn ń pé òun fi sinimá síta o táwọn èèyàn wá ń dàgé wọn lọ́tún tí wọ́n ń dàgé wọn lọ́sì pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yẹ́kẹ̀yìn rẹ̀ inú ẹ̀ tèrò ara yín pa oríire sì pọ̀ tá a máa ṣe tẹ́ bá decide kì í ṣayẹyẹ pátí lẹ fẹ́ ṣe fún ti Fúnkẹ́ Akíndélé kì í ṣe pátí lẹ fẹ́ ṣe débi pé àbájọ pé a ti ná ọ̀pọ̀lọpọ̀ owó ń bẹ o bí èèyàn bá ṣọjọ́ òbí lẹ́yìn bẹ́ẹ̀ ni bá jáyẹyẹ ọjọ́ òbí èèyàn bí èèyàn bá post lọ́jọ́ kejì kò sí nǹkan tó burú mẹ́ níbi àná lọ́jọ́ òbí mi o ṣùgbọ́n fúdi kan àbí kejì o àwọn èèyàn á gbóṣùbọ̀ káre wípé ẹ mà ṣe é kò tó o ti gbèrò pé àwọn fẹ́ fi sinimá yìí síta lónìí o tó bá fi síta lọ́jọ́ kejì kò sí ohun tó burú mẹ́ láti bọ̀ ọ̀fẹ́ nìyẹn kì í ṣe owó kankan lọ́ni o mú wá ṣùgbọ́n eléyìí á jẹ́ kí àwọn èèyàn túbọ̀ mọ̀ pé kì í ṣe pé ìfẹ́ ojú nìkan la ní síra wa níbi tá a ti jọ ń ṣiṣẹ́ níbi tá a ti jọ ń ṣe kì í ṣe pé a kàn nífẹ̀ẹ́ ojú a fẹ́ràn ara wa dénú ni àwọn ìgbésẹ̀ tá a bá ń gbé nínú bá a ṣe wà nílé ayé yìí kó tó di pé ẹlẹ́mìí gbà á ẹ̀jẹ̀ a máa ṣọ DJ Shiki wí tiẹ̀ bẹ́ẹ̀ ni Fúnkẹ́ Akíndélé ṣe tiẹ̀ Dayọ̀ Amusa náà ṣe tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló wá ń sọ̀rọ̀ ó ṣe rí báyìí kò ṣe rí báyìí ó ṣe rí báyìí ó ṣe rí báyìí. Eléyìí tó wá dùn mọ́ mi nú jù nínú gbogbo ọ̀rọ̀ yìí òun ni ọ̀rọ̀ tí Lizzy Anjorin tó fi síta à ń fàyè sílẹ̀ màá sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ màá wá fàyè sílẹ̀ ká gbọ́rọ̀ Lizzy Anjorin lótìtọ́ àti lódodo nínú àwọn tó ń bẹ lágboolé eré orí ìtàgé tá a mọ̀ pé ó burú ẹnu kì í ṣe lórí ẹ̀ ọ̀rọ̀ tí ẹ̀gọ́ kì í ṣe lórí ẹlòmíì ní Lizzy Anjorin yèyé mẹ̀ṣọ́ ló wà tó bá sọ pé ẹni tó máa silent tí ò ní wí kankan nípa ikú Ògògó èmi fúnra mi mo lè pé Lizzy Anjorin ni ó lè má sọ nǹkan tó dá ó dẹ̀ lè má sọ nǹkan míì ṣùgbọ́n ó lè decide láti má sọ nǹkan kan nú ẹ̀
ó wá jẹun tó yani lẹ́nu pé òun gan ló wá jáde síta ló wá ń sọ̀rọ̀ nípa àwọn tá a jọ ń ṣe eré orí ìtàgé kan náà, àwọn tá a jọ ń ṣe fíìmù kan náà, ló wá ń sọ̀rọ̀ pé eléyìí ò yẹ kó rí báyìí, eléyìí ò yẹ kó rí báyìí, ló wá tún tọ́ wa sọ́nà, ló wá ń gbóríyìn fún Ògògó eléyìí tó papòdà, ó ń tọ́ka sónírúurú ìbáṣepọ̀ eléyìí tó Ògògó tó ti ní pẹ̀lú àwọn èèyàn tóun náà ń jèrè ẹ̀ lẹ́yìn tó kú tán. Nígbà tí irú Lizzy Anjorin tó lè jáde síta gbangba láti máa wá sọ àwọn nǹkan gidi nípa Táíwò Hassan Ògògó, àwa tá a wá pera wa ní pé nífẹ̀ẹ́ ara wa dáadáa, súnmọ́ra wa ṣe báyìí, irú àwa wá ń kọ́ abẹ́ ẹ̀bùn lọ fẹ́ tò wá sí, irú ọ̀nà wo làwa fẹ́ gbà? Nítorí pé tá a bá ń gbìyànjú, tá a bá wà nínú ayé yìí tá a rò pé èèyàn ò rí wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe làwọn èèyàn rí. Lizzy Anjorin wà nínú ẹni tó jẹ́ pé bí èèyàn kan bá sófí kò ní gbà, yóò mọ bó ṣe bẹ́ẹ̀ ni ẹ fà á, ẹ sì lè jèrè ọ̀rọ̀ lára ẹ̀, yóò mọ bí ó ṣe takò ó, kì í gbẹ̀gbin, yóò gba gbogbo ẹ̀gbin, yóò tà á dànù ni, ẹ sì lè fàbùkù kọ́ kó dúró kó máa wò ó. Irú èèyàn tá a mọ̀ mọ́ nìyẹn. Ó wá jáde, ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ eléyìí tí ń múnú ẹni dùn, tí ń mórí ẹni wú nípa Táíwò Hassan Ògògó. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin náà ní tiyín lára, pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí tá a nà ní pọ̀pá, ẹni tó bá tabà kírú ẹni bẹ́ẹ̀ lọ túmọ̀ ṣe ni. Nítorí èní ìkọ́, nítorí ọ̀la ni. Tẹni tó dé lárí ìyá àmọ́ tẹni tó ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ikú Táíwò Hassan Ògògó yìí ló ń wúyọ nípa irú ìfẹ́ ojú eléyìí tẹ́yin tẹ́ ẹjọ́ ń ṣe fíìmù, tẹ́ ẹjọ́ ń ṣe sinimá yìí, tẹ́ ẹ ní síra yín, tẹ́ pé ẹjọ́ máa jókòó, ẹjọ́ máa wà lórí sẹ́tẹ̀, ẹjọ́ máa ṣe fíìmù wa, ẹjọ́ dìde, bẹ̀rẹ̀ sí ni máa sọ ohun tí ò dá nípa ara yín. Ikú ló máa gbẹ̀yìn gbogbo wa. Ẹni tó lówó yóò kú, ẹni bímọ yóò kú, ẹni tí ò bí yóò kú, gbogbo wa pátá la máa tọ́kù yìí wò. Ṣùgbọ́n kó tó wá tó àkókò yẹn, ipa wo, ìlànà wo ìlàfilélẹ̀. Ọpẹ́ púpọ̀ lọ́wọ́ aṣòfin àgbà Solomon Ọlámilékan Adéọlá Yáyì. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, àwo ò súnmọ́ wọn, wọn ò ṣe nǹkan kan fáwọn àwo ìṣe olóṣèlú, ṣùgbọ́n ẹni tó bá ṣe ayé máa sọ́npa ẹ̀. Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, wọ́n sọ ipa pàtàkì eléyìí táṣòfin àgbà yìí tó kó nínú ọ̀rọ̀ Alhaji Táíwò Hassan Ògògó, kó tiẹ̀ tó di ọ̀rọ̀ wípé bóyá ìsọ́ṣẹlẹ̀, wípé mọ̀lẹ́bí mi ní ọ̀kẹ́ ẹjá ṣe báyìí, kí lẹ fẹ́, ẹ jẹ́ ká ṣe báyìí. Ipa influence eléyìí tí Táíwò Hassan tó ti ara aṣòfin àgbà Yáyì tó ti tara ẹ̀ mú wá sínú àwọn tó ń ṣeré orí ìtàgé ní ìpínlẹ̀ Ògùn, ní ẹkùn Yewa, lábẹ́ ibi tí Ògògó eléyìí tó belong sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọsílẹ̀ rere la lè rí nípa ẹ̀. Yáyì o, báyìí ni o, báyìí ni o, eléyìí tó ṣe lọ́nwì yìí o. Ṣé Yáyì yìí nìkan lolóṣèlú tó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà? Táíwò Hassan Ògògó kú tán, ó fẹ́ má sí ìjọba ìpínlẹ̀ tí ò ṣe tribute fún. Lagos State wọ́n gbé síta gbàdàgbà báyìí, ìjọba ìpínlẹ̀ Èkó àwọn kẹ́dùn lórí ìpapòdà àgbà òṣèré orí ìtàgé o Táíwò Hassan Ògògó. Ogun State àwọn náà gbé síta, Ọ̀yọ́ State. Nítorí pé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, àwọn ibi tí ò ń ṣe ilẹ̀ Yorùbá táwọn ọmọ Yorùbá wà, làwọn eré tá à ń ṣe yìí ló ń débẹ̀, ló sì ń kọ́ wọn lẹ́kọ̀ọ́. Iṣẹ́ tèèyàn bá dẹ̀ ń ṣe tí kìí ṣogún ọdún, tí kìí ṣọgbọ̀n ọdún mọ́, ṣe mọ̀ pé èèyàn ò kéré nídìí irú iṣẹ́ bẹ́ẹ̀. Iṣẹ́ tí ọba ti ń ṣe tó ti jẹ́ pé ó ti kọjá ogún ọdún, ó ti ń lọ bí ọgbọ̀n ọdún, àpẹẹrẹ rere àṣeyọrí ń bẹ ló dẹ̀kù tí èèyàn máa wá. Irú ẹ̀ iná ló kan Ògògó yìí, ló fi jẹ́ pé ipa tiẹ̀ láti pàṣẹ Yáyì àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó pé Yáyì ṣe. Nígbà tí Ògògó tá ẹ̀ ò yá, ọ̀pọ̀lọpọ̀ ipa àti gbìyànjú eléyìí tí aṣòfin àgbà Yáyì tó gbà lórí ẹ̀, lórí ọ̀rọ̀ ìsìnkú, ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú ìgbésẹ̀ eléyìí tó gbà lórí ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan kan míì wà tó yẹ pé àmọ̀sínú ni, ó lè jẹ́ pé bẹ́ẹ̀ èèyàn bá ti rìnrìn àjò ilé ayé, bó bá ti dá wọn ìpele kan, tó bá ti dá wọn stage kan, àwọn nǹkan báyìí ni ó máa dojú kọ.
àti ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlera ẹni bá ti mójútó á padà amílẹ̀ wá fún wa ṣùgbọ́n máa fẹ́ ká gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tó jáde látẹnu Yèyé Mẹ̀ṣọ́ Lizzy Anjorin eléyìí tó sọ nípa ikú Taiwo Hassan Ogogo. tó bá lọ́mọ líle ní á fún ẹja lẹ́sẹ̀kẹsẹ̀ á kọ ètò ọ̀dà ọjọ́ tí bàbá Ogogo ti wá ṣọmọ líle rí mi ò rí ibi tó ti ṣọmọ líle sáyà Alhaji Yinka Quadri mi ò rí ibi tó ti ṣọmọ líle sí bàbá wa Jídé Kòsọ́kọ́ mi ò rí ibi tó ti ṣọmọ líle sí bàbá wa Délé Òdúlé ó ń ṣọmọ líle ẹ̀ pẹ̀lú handsomeness ó ń ṣe ọmọ líle ẹ̀ pẹ̀lú inú tó dáa ó ń ṣe ọmọ líle ẹ̀ pẹ̀lú ojú tó dáa ó ń ṣe ọmọ líle ẹ̀ pẹ̀lú ọgbọ́n ìmọ̀ òye ìtẹríba àti ìbẹ̀rù Ọlọ́run. Know that wọn ò ṣẹra wọn wọn ṣẹra wọn àmọ́ gbà fúnra wọn. Tábà wò kò sẹ́ni tó máa níjà tó Uncle Yinka Quadri àbọ̀ Uncle Ogogo kò sẹ́ni tó máa níjà tó àwọn méjèèjì yẹn because they are the best friend but they learn how to forgive and move on. They learn how to love each other. They learn how to keep each other's secrets, and that is why they've been able to grow together and love together. Kò sí nǹkan tó dùn tó nígbà tí mo ṣubú kò bàṣírí ìṣubú mi tí wọn náà bá ti ṣubú ẹ̀tọ́ mi ni kí n bàṣírí ìṣubú ẹ. Alhaji Ogogo ń ṣe ẹni tó jẹ́ pé ìṣubú Yinka Quadri òun ló ń jẹ tiẹ̀ lórí blogs àbí lọ́dọ̀ àwọn onípépà kí àwọn blogger tó dé journalism ti wà journalism dẹ̀ brutal ju blogging lọ journalism ó brutal ju blogging lọ ayé ti dáyé pé bó bá parọ́ mọ́ mi mo lè sọ tèmi nígbà tí àwọn Alhaji Ogogo ń ṣayé wọn bó bá fi pépà parọ́ mú ẹ o kò sí platform tó fẹ́ fi wẹ́rẹ́ mọ́ but kò sí ọjọ́ kan Alhaji Ogogo àwọn ló wà lókè àwọn ni number 1 tá máa mú Alhaji Yinka Quadri gẹ́gẹ́ bí number 2 kò ṣe pé wọ́n mọ acting jura wọn lọ but Alhaji Ogogo featured more nígbà yẹn ju Alhaji Yinka Quadri lọ nígbà tí Alhaji Ogogo wà ní dùbúlẹ̀ àìsàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lo Alhaji Yinka Quadri lórí ìdùbúlẹ̀ àìsàn yẹn Alhaji Ogogo dìde ńgbà tó dìde tán kò ní ẹ bá ń ṣe káyé Yinka Quadri bàjẹ́ kò ní ẹ bá ń pa Yinka Quadri in fact Yinka Quadri ó máa fọjọ́ kan sọ fún wa wípé Alhaji Ogogo lò ọdún 7 lórí ìdùbúlẹ̀ àìsàn tó bá jẹ́ pé àwọn ọmọ yín gist lover ẹni day to day Alhaji Ogogo láàrin ọdún 7 yẹn ó gbọ́dọ̀ dórí gist lover àwọn ọmọ olóṣó tẹ́ gbédé film industry lẹ́ni for good 7 years of Alhaji Ogogo being on sick bed àgbọn kọ̀kan lẹ́nu Alhaji Quadri tá bá béèrè wọn wá náà travel tá bá béèrè Alhaji Ogogo Alhaji Yinka Quadri àní ó travel out mo ṣe bá sọ̀rọ̀ tán ni mo ṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ tán ni ó travel out ni bẹ́ẹ̀ ó travel out ǹjẹ́ irú ọ̀rẹ́ báyìí ṣì wà ǹjẹ́ irú alájọṣepọ̀ báyìí wà social media kan ló bà nǹkan jẹ́ o social media ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tí mo jẹ́ àti ẹni tí wọ́n jẹ́ nígbà tí Alhaji Ogogo nígbà yẹn Alhaji Ogogo sáti tábàárí Alhaji Ogogo nínú fíìmù àníwò ó ṣayé ẹ̀ he was the man of the moment àwọn obìnrin pọ̀ obìnrin mi máa pàdé ẹ̀ bẹ́lẹ̀ yóò bá jọkọ̀ ẹni kó jálé ẹni àwọn ìyá London yapa ṣe fẹ́ sọ fún mi pé in history film industry ṣe fẹ́ sọ fún mi pé àwọn kan wà tó ní advance látọ̀dọ̀ obìnrin gba àwọn Alhaji Ogogo lọ ni ṣó wàṣà kò sí location kan ìlànà ọlọ́tàn ìyàṣẹ́ lọ́wọ́ ó máa kọ́kọ́ sáré bọ̀ wọ́n kọ̀ fún mọ́ ọlọ́run ni kò tí ì sí pé àwọn ọkùnrin kan wà tí gbogbo obìnrin fẹ́ dó kátólí máa já lọ́rùn ọmọ mi aṣàkọṣẹ́
tí gbogbo obìnrin àgbáyé fẹ́ dó kò tí ì sí. Ẹ wá wò wọ́n àfi ọjọ́ kan gbọ́ rí pé Alhaji Ogogo gbàyàwó oníyàwó. Àfi ọjọ́ kan gbọ́ rí pé Alhaji Ogogo ó lọ dó ọmọ ọlọ́mọ. Àfi ọjọ́ kan rí wípé Alhaji Ogogo ó lọ rẹ́pù. Àfi ọjọ́ kan rí pé Alhaji Ogogo ó gbowó lọ́wọ́ obìnrin kan o kò fẹ́ o kò dó o bí gbogbo ohun tá à ń rí lọ́wọ́ àwọn ṣẹ̀pẹ̀tẹ́rì lénìí. Alhaji Ogogo ní kọ́kọ́ ni mo máa appreciate láàárọ̀ yìí. Mo fàsìkò yìí appreciate Alhaji Yinka Quadri. Mo fàsìkò yìí appreciate Baba Dele Odule. Mo fi àsìkò yìí appreciate bàbá wa Prince Jide Kosoko. Mo tún fi àsìkò yìí appreciate bàbá wa Ọ̀gá Bello. Ẹ̀yin bàbá dáadáa yìí kí làṣírí ẹwà yín nígbà ayé yín. Báwo lẹ ṣe ṣe tẹ́ fi ní multiple women tẹ́ dẹ̀ ní glorious children. Báwo lẹ ṣe ṣe? Èmi gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé obìnrin tó ní làákàyè tó gbọ́n tó mòye tí mo máa ń pay attention sí gbogbo nǹkan. Ọ̀rọ̀ rèé, ẹni tó bá ṣe làárí wí torí pé àríṣe àríkà ní bàbá àrègún. Irú ọ̀rẹ́ wo làwa ń bára wa ṣe lásìkò yìí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ẹ mọ ohun tí Lizzy Anjorin lè tó sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ẹ gbọ́ rí. Wípé bí àwọn àti Yinka Quadri báwọn méjèèjì bá ṣe close tó, Ogogo àti Yinka Quadri, wọ́n bá sọ pé ẹni tó yẹ kọjọ máa ṣe orogún òwò jù àárín àwọn méjèèjì ló yẹ kó wà. Nítorí pé nígbà tí Ogogo tó ń bọ̀ tó jẹ́ pé nígboro ayé o, nínú àwọn tí wọ́n ṣe fíìmù nílẹ̀ Nàìjíríà number 1 ló wà. Ìyẹn ò bá relationship àwọn méjèèjì kò bá jẹ́, ìyẹn ò bá friendship àwọn méjèèjì kò bá jẹ́. Nígbà tó lọ́n tún gbégbá èdè tó jẹ́ pé Ogogo tún ní àìlera kan láàrin àkókò kan tó jẹ́ pé Yinka Quadri làwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí nílò. Nígbà tó tún rí bẹ̀ tí Ogogo tún padà dé, àwọn méjèèjì tún bẹ̀rẹ̀ àníyàn wọn lọ. Ibẹ̀ gbọ́n tí Lizzy Anjorin wí, kò sí bá ṣe rìn torí òní mi. Ọkọ tìyàwó gan láàrin inú ilé wọn a máa ní àìgbọ́ra ẹni yé. Ṣùgbọ́n báwo la ṣe fi ọpọlọ gbígbé, báwo la ṣe fi maturity, báwo la ṣe fi gbé láti fi yanjú ẹ̀. Ọ̀gá àtọmọṣẹ́ wọn a máa ní àìgbọ́ra ẹni yé. Ṣùgbọ́n báwo la ṣe jọ fi ọpọlọ gbígbé, báwo la ṣe fi jọ gbé lájọ fi yanjú ẹ̀. Taiwo Hassan Ogogo àti Yinka Quadri àwọn náà ní àìgbọ́ra ẹni yé láàrin ara wọn. Ṣùgbọ́n àwọn èèyàn wo ló fẹ́ mọ̀? Nítorí pé ojú tọ̀rẹ́ mi ojú òtì mi, ẹni yẹn gan ni ò lójútì. Kò wá kó ẹlẹ́yà ọ̀rẹ́ kókó síta ẹ̀hún rèé o, báyìí ló ṣe rí o. Ayédáyé social media tán. Àwa bẹ̀rù ara wa, a bọ̀wọ̀ fún iṣẹ́ tá a jọ ń ṣe, àwa bẹ̀rẹ̀ sí ní máa fi àtáàkì ara wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ṣẹlẹ̀ láìpẹ́ yìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni tí ò ṣe ní film industry nìkan jẹ́ pé láwọn ẹ̀ka ní àwọn olórin pàápàá nírú ẹ̀. Ẹnìkan ó lọ bẹ́ ẹnìkan ṣe, ẹnìkan fẹ́ ẹnìkan ṣe gbá kan tó fi ń ṣe sóònú ẹ̀ kú àmúmọ́ra. Ṣùgbọ́n nítorí pé eléyìí àtáàkì mi náà fẹ́ àtáàkì ẹ̀ padà. A mọ̀ pé a fi ń ba ara wa lórúkọ jẹ́, a mọ̀ pé a fi ń ba iṣẹ́ tà ń ṣe, a mọ̀ pé a fi ń bà á jẹ́ ni. Nígbà tí Lizzy Anjorin tó wá sọ̀rọ̀ yìí nísìnyí, ọlọ́pọlọ pípé á rí nǹkan gidi dìmú nínú ẹ̀. Ní tó ṣe lọ́sọ̀ yìí pẹ̀lú báyìí ní Ogogo in action ó mọ ibi tó ń lo action tiẹ̀ sí. Gbogbo orú àwọn ọ̀rọ̀ kàmbàkàmbà eléyìí tó jọ́rọ̀ àpọ́nlé tí Lizzy Anjorin lè sọ nípa Ogogo, ǹjẹ́ tó bá jẹ́wọ́ ló jáde láyé bẹ́ẹ̀ ṣé wọ́n á lè sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀, wọ́n á lè sọ nípa ẹ̀. Àwọn míì tí wọn ò súnmọ́ Ogogo rí wọ́n lè sọ nǹkan dáadáa nípa ẹ̀. Níbẹ̀ gbọ́rọ̀ ìyàwó ẹ̀ first wife, ẹ gbọ́rọ̀ tí ìyàwó ẹ̀ náà sọ nípa ẹni tóun tó jẹ́ ọkọ òun. Máa jẹ́ ń fàsìkò díẹ̀ lẹ̀ láti pé kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu ìyàwó Ogogo fúnra ẹ̀, ẹni tó jẹ́ first wife ìyàwó Ogogo, eléyìí tó sọ̀rọ̀ nípa ọkọ ẹ̀, ọkọ òun tó gbẹ̀mí mi o, irú èèyàn báyìí ni o. Ẹ jẹ́ á gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ ìyàwó Ogogo yìí. Èmi wọn kọ́ ń ṣeré tẹ́lẹ̀ kó tó di pé wá join wa. Ní Àjọkẹ́ Táíwò aya
Táíwò àta. Mélòó ni yín lọ́dọ̀ wọn? Ní mélòó ni yín lọ́dọ̀ wọn? Àwa méjì ni ọkọ mi fẹ́. Nọ́mbà kílẹ̀ yín màmá. Èmi ni first wife. Èmi ni ìyàwó àkọ́kọ́. Irú èèyàn wo ni ọkọ yín? Táíwò àta jẹ́ ìgbéraga, a caring husband. Ó jẹ́ ọkọ tó nífẹ̀ẹ́ mi dáadáa. Ó jẹ́ pé a dúró tì í nígbà ìṣòro. Òun ló dúró fún mi gẹ́gẹ́ bí ìyá àti bàbá. Olùkọ́ ni mo ní. Lẹ́yìn yẹn Ọlọ́run ló tún kù. So ó jẹ́ pé nǹkan tọ́lọ́run gbà lọ ni ó tóbi gan. So ó dẹ̀ dùn mí. Kò sí nǹkan tí mo lè bá Ọlọ́run ṣe nítorí pé ẹgbàá ìjìnà Táíwò àta is a good man, caring man, aláàánú ọkùnrin. Ó jẹ́ pé tí bá bínú inú ò kí ń dùn. Tó bá ṣèmi tí bá bínú inú ò kí ń dùn. A ní máa ṣákì. Kí ló tún dé? Màá dẹ̀ rẹ́rìn-ín. Ìjà ti tán nìyẹn. Òun fẹ́ kí n máa bínú sóhun. Ó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn tó wà láyìíká wa wọ́n mọ̀ pé tí bá bínú lábínú jù ó lè fa kó land hospital. Ó máa hot tí ó máa dùn nǹkan tó ti bá bínú gidi gan. So he's a good man. Ó dùn mí. Gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé tẹ́yìn jẹ́ aya wọn ṣùgbẹ́ olùsọ ìrìnàjò gẹ́gẹ́ bí dáwọn ṣe jẹ́ òṣèré àbí èyí náà máa ń ṣe acting. Àjọ máa ń ṣe tẹ́lẹ̀. Èmi ni mo kọ́kọ́ ń ṣe. Èmi ni mo kọ́kọ́ ń ṣeré tẹ́lẹ̀ kó tó di pé wá join wa. Ó ti yé èmi ni mo kọ́kọ́ ń ṣeré. Ìgbà yẹn máa ń wá tó bá ń ṣeré kan níbi àwa ní Adémọ́lá Theatre Group. So tó bá ní kó wá ṣeré kan á ní ìyàwó mi lè ṣe o. Wípé akígbe lòun lè ṣe kóun kéwì tó ṣe akígbe. Ṣùgbọ́n lẹ́tà ìgbà tó wá yá ó ṣàtúwá ń ṣeré. Ìgbà tó wá wò fún wa wá nípa méjèèjì a lè jọ máa lọ ilé tíátà nítorí àwọn ọmọ wa. Wípé nígbà tí àwọn méjì bá lo oṣù méjì ní location pé àwọn ọmọ ń kọ́ lọ́dọ̀ máa mójútó àwọn ọmọ. Èmi ṣe fàsẹ́yìn nídìí iṣẹ́. Ìyẹn kúrò ní kéré láàrin àwọn onítíátà. Tó bá rí onítíátà kan a máa sọ pé ọ̀gá yìí ni ìyàwó mi ni ọ̀gá yìí ni nìkan tó jẹ́ ọkọ̀ tó dà. Iṣẹ́ wo lè fi replace ẹ nígbà tí ẹ ṣe tíátà náà? Iṣẹ́ hairdresser ni mo ṣe. Ẹ ṣe gbọmọ kí lórúkọ yín lẹ́kọ̀ọ́ sí tẹ́ ṣe jẹ́ sí wọn. Orúkọ mi ni Àjọkẹ́ Táíwò, aya Ògògó Kúlódò. ohun tí kálukú bá ṣe ni wọ́n máa sọ. Ṣọ́kọ tiẹ̀ ṣó lè sọrú eléyìí nípa ẹ̀, ṣíyàwó rẹ̀ lè sọrú eléyìí nípa ẹ̀. Ọ̀rọ̀ kú láyé wáàsí ló jẹ́ fún gbogbo èèyàn, ìwàásù ló jẹ́ fún wa. Ẹni tó bá ní làákàyè tó mọ̀ pé ẹni tá a jọ ń jókòó, ẹni tá a jọ ń jẹ, tá a jọ ń mu, tá a jọ ń ṣe, tá a jọ ń bọ́ síwájú, tá a jọ ń bọ́ sẹ́yìn, tá a wá ríru ẹni bẹ́ẹ̀ mọ́ láyé, a mọ̀ pé ẹ̀kọ́ ni. Bá a ṣe bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé wa, à ń dàgbà bọ̀, à ń lọ primary school, à ń lọ secondary school, à ń lọ science institution, ká wá bẹ̀rẹ̀ sí ní fòdiwọ̀n ìgbà kan ni mo wà báyìí, tá a ti bímọ báyìí, tá a ti ṣe léyìí, bẹ́ẹ̀ ni kò ṣe kan ni. Ṣùgbọ́n gbogbo àwọn ibi tá à ń gbà kọjá lákòókò tá à ń dàgbà yẹn, àwọn ipa wo là ń fi síbẹ̀? Ibi tó ti ṣiṣẹ́ rí, àwọn ohun wo ló lè sọ nípa ẹ? Ilé ẹ̀kọ́ tó lọ, àwọn tẹ́ ẹjọ́ kàwé kí ni wọ́n lè sọ? Bá a ṣe máa dàgbà ń táwọn tọ́jọ́ ṣiṣẹ́ pẹ̀lú Táíwò Hassan Ògògó tí wọ́n rí pa ìlànà ìgbésí ayé ẹ̀, òun ni wọ́n sọ. Méjì tó tún ṣe bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ikú Ògògó ó ní pé nígbà míì máa wà a máa rò pé ìlera iná ló jẹ́ ìṣòro, ìgbà míì sì wà a máa rò wípé ogun ayé ló jẹ́ ìṣòro. Méjèèjì yìí ọ̀tọ̀ọ̀tọ̀ tí gbogbo ẹni tó ń bẹ nílé ayé gbọ́dọ̀ mójútó ni. Ìgbà míì máa wà lópa orí tó ń fọ́ mi yìí o, kí n lọ lo paracetamol sí ni o.
ẹni bá sọ pé kò sáyé irú ẹni bẹ́ẹ̀ ti kú, wọn ò tí ì gbé sí ni. Òkú ayé lásán lẹni tó bá sọ pé èmi kẹ̀ wọn lè ṣe nǹkan kan fún mi, sórí tó wá ń fọ́ mi tó wá ti túmọ̀ sí pé àwọn ẹnìkan lọ́sà sí mi ni. Rárá o, ayé ń bẹ, èèyàn wà, àwọn kọ́ wà téèyàn ò ṣẹ̀ tí wọ́n dèdè máa bínú. Àwọn ẹnìkan wá lọ sókiri kọ̀ọ̀kan, ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. Tí gbàgbé ò bá tí ì gbé, lọ fìgbàgbọ́ ẹgbẹ́. Ẹ̀hún tó gbogbo tó bá ṣẹlẹ̀ ọwọ́ Ọlọ́run ni, ọwọ́ Ọlọ́run ni gbogbo ẹ̀ ti wá lóòótọ́. Ṣùgbọ́n ayé ń bẹ, àwọn èèyàn lè ṣe dáadáa fún èèyàn tí dáadáa yẹn máa hàn nínú ayé èèyàn o. Àwọn èèyàn dẹ̀ lè ṣaburú sí èèyàn táburú yẹn máa lapa nínú ayé èèyàn. Nígbà tẹ̀yin wá ṣe bí ẹni pé ọ̀rọ̀ yìí ò kàn yín lọ́wọ́, kò kàn yín lẹ́sẹ̀, lẹ́ni tá a rí gẹ́gẹ́ bí aṣíwájú, lẹ́ni tá a rí gẹ́gẹ́ bí ọ̀gá, tó jẹ́ pé nírú àkókò yẹn ilẹ̀ yín wá gbé síta ẹ̀mí ṣọjọ́ bí irú àkókò yẹn lẹ́yìn mọ̀ pé ẹ tiẹ̀ fẹ́ gbé sinimá kan jáde. Ṣé bẹ́ẹ̀ yàn ní àgbà òṣèré yìí, arábìnrin Fausat Balógun, Madam Sajẹ, nítorí pé wọ́n sin Ògògó, nítorí pé Ògògó papòdà, ó yẹ kí ìyá yìí ó fi sinimá ẹ̀ síta, ìyá yìí gbé síta gàdàgbà fún àwọn èèyàn pé ẹ wò ó, nírú àsìkò yìí fíìmù eléyìí tóun fẹ́ gbé síta òun dáwọ́ ẹ̀ dúró ná, déètì báyìí ló yẹ kóun ó gbé síta, tí déètì papọ̀ mọ́ àwọn àkókò táwọn ń ṣe ọ̀fọ̀ Ògògó lọ́wọ́, òun torí bẹ́ẹ̀ òun sún síwájú. Kẹ́lẹ́ mọ̀ wípé bá a ṣe súnmọ́ra wa àti bá a ṣe fẹ́ràn ara wa sí, ẹlòmíì sì rèé ìbẹ̀rù Ọlọ́run tó ti wà lọ́kàn ẹ̀, tó nígbàgbọ́ wípé gbogbo wa báyìí la dágbádá kú gbogbo alájọ lọ. Iná ló ń ṣokùnfà tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà tí nǹkan bá ṣẹlẹ̀ míì, ẹ lè rò pé eléyìí báyìí ló ṣe kó fìlè o, tí ò ní fìlì bẹ́ẹ̀. Ebi ní pani bákan náà, ọ̀rọ̀ kì í dùn ní bákan náà. Arábìnrin Fausat Balógun, ìyá yìí ṣeun tó wú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára, lọ́pọ̀lọpọ̀ abẹ́ ibi tí a gbé sí làwọn èèyàn ti rí pé ṣe bẹ́ẹ̀ èèyàn lélẹ́yìí, ẹni tó jí àgbàlagbà rèé o, tó yẹ kó wò wípé kíní yìí òun ti ṣe tòun kóun gbé síta. Ìyá yìí ní láti dáwọ́ ẹ̀ dúró náà, pọ̀ sí ẹ̀ náà, òun á sún síwájú. Ìyẹn ò ní pé kí àwọn èèyàn má bọ́ òun wò ó, ìyẹn ò ní pé kí nǹkan tóun fẹ́ rí látara ẹ̀ kóun ó má rí. Òun ti ṣe sinimá yìí, òun máa rí sinimá yìí, àwọn èèyàn máa wò ó ní wọ́n tún máa ṣe nídàkejì ní òun ti rí yẹn náà, ṣùgbọ́n ẹni tó kú tó jógògó yìí òun ò lè rí yẹn mọ́. Òun ní láti bọlá ẹ̀ fún un. Kí ni ká wá sọ nípa ẹ̀yin tẹ́ ẹṣẹ̀ ń gòkè àbẹ́yìn tá à ń wò lókè, wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ dàbí yín, wọ́n fẹ́ dàbí yín, wọ́n fẹ́ dàbí yín, ẹ̀yin náà ti ẹ sì máa dépò táwọn ìyá yìí wà, ẹ sì máa dépò táwọn bàbá yìí wà. Ọ̀kan lára àwọn tó jẹ́ àbúrò Ògògó, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, mi ò rò pọ́mọ ìyá ọmọ bàbá làwọn méjèèjì, ṣùgbọ́n ọmọ agboolé kan náà ni wọ́n. Arábìnrin yìí sọ̀rọ̀ ilẹ̀kùn, ó sọ púpọ̀ nínú àwọn ohun tó jẹ́ pé ogun ìdílé eléyìí tó ti wà nínú ìdílé yẹn. Tàbá bí arábìnrin ilé rẹ̀, arábìnrin yìí ń jẹ́ kó máa yí àwọn èèyàn wípé nítòun o, òun ò gbàgbọ́ pé àmúwọ́ Ọlọ́run ni kú Ògògó, nítorí pé kìí ṣòun lẹ́nì kíní, kìí ṣòun lẹ́nì kejì, kìí ṣòun lẹ́nì kẹta. Nínú ìdílé wọn tó jẹ́rú ọjọ́ orí tí wọ́n ti máa ń kú nìyẹn. Pàápàá jùlọ tó bá jẹ́ ọmọ ológo nínú ìdílé bẹ́ẹ̀, ẹni tó lókìkí táwọn èèyàn mọ̀, tó gbajúmọ̀, ẹnu kó jẹ́ bíi 40 kíní kan 50 kíní kan bí wọ́n ṣe ń kú nìyẹn. Ó lóun fúnra ara òun àtògògó àwọn ti jọ sọ́rí wípé òun o, àwọn lè gbìyànjú kóun ó ṣáájú nípa ọ̀rọ̀ aládùúrà dé, káwọn ó wá gbàdúrà, káwọn ó ṣe báyìí. Ó nígbà tóun gbọ́ kú Ògògó, ohun tó kọ́kọ́ dùn ni pé ó tún ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ló fi jẹ́ pé tá a bá ń nà yẹ́, tá a bá ti ń dàgbà sí nínú ayé, a gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ bá a ṣe ń gbélé ayé ni. Ẹ̀kọ́ tí wọ́n fi gbélé ayé lọ́dún tó kọjá ó lè ti yàtọ̀ sẹ́kọ̀ọ́ tó máa fi gbélé ayé nírú ọdún yìí o. Ló fi jẹ́ pé bó ṣe jẹ́ pé oúnjẹ tá à ń jẹ ó ń yí padà, aṣọ tá à ń wọ̀ ó ń yí padà, bàtà tá à ń wọ̀ ó ń yí padà, àwọn ohun tá à ń ṣe nínú ayé ó ń yí padà. Láwọn gbà kan, láwọn ọdún kan ní bó ṣe ń kọ́lé, láwọn sí ó tún ní bó ṣe ń kọ́, tó bá tún dọdún mi á tún níyàtọ̀ tó máa bá a. Gbogbo àwọn ẹ̀rọ tá à ń lò nígbà kan kò sí fóònù, nígbà kan bí fóònù bá máa wà gidigbi báyìí ló máa rí, àti rí ìtọ́jẹ́ mọ́ńbé báyìí bí àtẹ́wọ́ ló ṣe máa rí. Bẹ́ẹ̀ la ṣe gbọ́dọ̀ máa fi ṣòdiwọ̀n bá a ṣe ń gbélé ayé. Ẹni bá sọ pé kò sáyé, nǹkan ṣe tọ̀hún. Ká lè rí ẹ̀kọ́ kọ́ nínú ikú Ògògó àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tó so mọ́, àti jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ lójú nígbà tó ń bẹ láyé, àwọn tí wọn ò fẹ́ lójúmọ́ nígbà tó ti kú,
pé nígbà táwa náà bá lọ tá a bá wà nírú ipò yìí báwo la ṣe rí báwo la ṣe wà irú nta máa dìmú nìyẹn ẹjá gbọ́rọ̀ tẹni tó pèrè lábúrò Ògògó yìí ọ̀rọ̀ tó sọ nípa ọ̀rọ̀ ìdílé àti ohun tó ní ṣe pẹ̀lú ogun ìdílé tó pe ogun yẹn ló ṣekú pa Táíwò Hasan Ògògó. ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó yín káàkiri àgbáńlá yìí kámẹ́rà ni ẹ máa wò. Ògògó jẹ́gbọ́n mi ṣe rí àbá a máa sọ pé wọn lóògùn dé òṣogùn ìdílé wa o oṣù àjẹ́ kankan ló pò Ògògó kí n bá ní kí n sọ̀rọ̀ wọn lóògùn lé ló ràn tìta lọ́wọ́ nínú ọdún ìmọ̀ṣùrí wọn lẹ́mpáyà ní nǹkan tí yá yìí ṣe pé ẹ̀gbọ́n mi màá ká pásọ wa gbàdúrà sí ẹ̀rọ pa yín nígà kan ni mo ní ẹ̀mọ ọmọ ẹgbẹ́ tó ti rì mọ́lẹ̀ ń bẹ̀ wọ́n wá ń dárúkọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó ti fìyà wọn lẹ̀ tó ti lọ wọn àtọmọ kéékèèké tó ti kú rèwerèwe àtàkọ́ bíi tèmi náà gbogbo ọmọ tí ìyá mi bí ṣe ọ̀bẹ lò ẹ̀gbọ́n ẹ̀kún obìnrin kan tájọ wà níjókòó ọmọ sí 2 years òun náà fi yé ilé òun lọ ikú ọ̀dọ́ ó pọ̀ nídìílé bàbá ẹ̀ mo ní màá kà pọ́sọ̀ mi wá láti Christ Apostolic àgbà látúra wọ́n wá ṣe prayer sílé bàbá ẹ̀ mo náà mọ ọmọ kékeré tọ́rìn mọ́ mbẹ̀ mọ́lẹ̀ mbẹ̀ ìṣètò àwọn ọ̀dọ́ 60 ìkókó fáwọn agbolé bàbá ẹ̀ ní akíní kúdìgà kan yẹn ó mọ iye ẹ̀ wọ́n dẹ̀ ní kò burú mo ní òye lé bàbá ẹ̀ mo fẹ́ kó o jẹ́ o mo ní tí n bá dọ́ṣò màá ráwọn àbúrò mi má bá mi pe Olúgbénlé wọ́n á gbé lé bàbá ẹ̀ o akọ́ọ̀nà kò gbọ́dọ̀ parun o adẹjọ́ sọ̀dájẹ́ dọ́lá pàrà mo ní àmọ́lé bàbá ẹ̀ yẹn akíní kúdìgà kan yẹn something is there torí àwọn kéékèèké tó ń rìn mọ́lẹ̀ ń bẹ̀ àtàwọn tó fìyà mọ́lẹ̀ ká kú mo tún wá dárúkọ bọ̀dọ̀ amúlégbọ́pá àbọ̀ ọlọ́pàá kú mo lọ́mọ ìbéèrè ló kú lójú ẹ̀ mo lọ́mọ mẹ́rin mo ní mẹ́rin bẹ́ẹ̀ àti sáájọ kọ́lé sí arọ́rọ̀ mi aládé ìjókòó bí ẹ̀ náà fọṣọ lẹ́tọ̀ọ́ lọ nìyẹn ogun kọ́ mọ́ máa fi ẹ̀ máa kú ó dúró fún nílé bàbá ẹ̀ mo ní màá kọ́ pásítọ̀ wa àtàtí bá tún wọ̀ nílò wọ́n gbà sí nílé bàbá ẹ̀ láti kú gàkan ẹ̀ kó kú àkúkà kó dókun tí mọ̀ pé ọ̀rọ̀ kẹ́yìn nìyẹn. ní sọ́kì ìyàwó ìta ń gbìyànjú àti